káàsán o, ẹ̀yin màmá wa àtẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, a kí gbogbo yín, ojú òní tì yín, a kí yín kú happy weekend, ẹ kú Friday olóyin. Gbẹ̀yìn mọ́mí wa, ẹ̀yin dáàdi wa níbi kí tẹ́ tí ń wò wá, Nàìjíríà àbí lókè òkun, a appreciate yín pátápátá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n mú ẹnu lé ọ̀rọ̀ Yorùbá Nation yìí, yálà àáfàá ni, yálà wòlíì ni, yálà babaláwo ni, gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tèmi ṣáà ní pé mo fẹ́ kí a mọ̀ wípé ọ̀kan ni gbogbo wa. Ẹni tó bá fi yín pé méjì, òye ni kò tí ì yé. Àti Yorùbá, àti Mùsùlùmí, àti Kìrìsìtẹ́nì, àti babaláwo. Ẹni tó bá lòun fi wá pé méjì, òye ni kò tí ì yé. Ọ̀kan ni gbogbo wa. Nígbà tá a bá múra wa lọ́kan, la tó lè jàjà Yorùbá Nation yìí. Tí yóò sọ pé babaláwo ni yìí, títọ̀ wọn ò sọ pé wòlíì làwọn yìí, tí yẹn ní àáfà. No, àwa tá a máa jàjà Yorùbá Nation yìí, a ò gbọ́dọ̀ mú yẹn mọ́. Ẹ ṣé gan ni. A dẹ̀ dúpẹ́ pé kò rí bẹ́ẹ̀. A dúpẹ́ pé bí a ti ń sọ yẹn gangan náà ló ṣe rí, pé gbogbo wa pátá àwa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀kan ṣoṣo ni a padà ṣera wa. Ẹ ṣé gan ni, ojú òní tì yín. Ọ̀pọ̀ ní ń pè mí, ọ̀pọ̀ ní ń send message tí wọ́n ní kí ló dé gan tó jẹ́ pé Tinubu ni èmi ṣà ń dojú ìjà kọ. Èyí tó tiẹ̀ sọ̀rọ̀ last, ó ní you this madman. Well, it is okay. Ọlọ́run ò lè rán beautiful person, madman náà ló máa rán. Ẹ jẹ́ n sọ fún yín, èmi tí tòótọ́ bàbá confam JP, ìránṣẹ́ Ọlọ́run lèmi. I am not agitator. No. I am not a blogger. No. I am a prophet of God that God sent to speak in the matter of Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni, mi ò wá síbí láti gba owó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò wá sí ibi báyìí láti sọ pé kí èèyàn kan kó ràn mí lọ́wọ́. Òun ni mo tún sọ yìí, mi ò ní foundation kankan. I don't have motherless foundation. I don't have charity organization. Mi ò ní nǹkan kan. Téèyàn bá kọ ìwé sí yín, èmi kọ́ o. Èmi kọ́ o. Bó bá dẹ̀ fẹ́ kówó fún yàn, jẹ́ kó yé dáadáa pé o fẹ́ rí ojú ẹ̀. Bóyá orí workshop yẹn náà ni, jẹ́ kó pè mí, kó pè báyìí kó rí pé èmi lórí, ṣùgbọ́n mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Ohun tó Olúwa rán èmi lèmi wá ṣe níta, ìyẹn lọ bẹ́ẹ̀. Ìkejì, ìdí tí ó fi jẹ́ wípé Tinubu gangan, òun là ń darí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí sí. Tinubu òun ni ọ̀dádá. Tinubu lọ̀dádá. Òun ló da orí Yorùbá, òun ló dá kodò. Tinubu ló da orí Yorùbá kodò, òun ló dorí ayé yìí kodò. Nígbà tí a wá rí irú èèyàn bẹ́ẹ̀, tá a dẹ̀ rí pé ẹni yìí náà òun ló bà ìlú yìí jẹ́, òun ló ta Yorùbá fún àwọn Fúlàní, nítorí pé promise tí wọ́n ti jọ ní àti negotiation tí wọ́n ti jọ ní, pé lẹ́yìn tí Buhari tó bá ṣe ìjọba ẹ̀ tán, òun ni ó tún kàn. Tí wọ́n ti jọ sign, tá a dẹ̀ rí bẹ́ẹ̀, kí ló dé tá à ń gbé ìwà ọ̀bàjẹ́ lọ́wọ́? Kí ló dé tá a wá fẹ́ máa ti Tinubu lẹ́yìn, ẹ̀yin ọmọ Yorùbá? Ẹni tí ẹ rí ní tòótọ́ pé ẹni tẹ́ Bíbélì ló sọ, ó ní kẹ́ fìdí òtítọ́ múlẹ̀, ó ní kẹ́ tó lè a tó máa ṣèdájọ́. Ẹ yẹ ká fìdí òtítọ́ múlẹ̀. Ṣé ẹni tó ṣe adúrú ìkà yìí lẹ́tí wá fẹ́ máa fi
ohun nǹkan rere tí wọ́n máa fi máa paint ẹ̀ pé ó lè ṣe. Tinubu lè ṣe nǹkan kan. Mo sì ń tọ́ fún yín, mi ò bọ́ta gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, mò ń wá síta gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run sọ fún mi pé kí n bá àwọn ènìyàn rẹ̀ sọ. Ẹni tó bá ní etí nínú gbogbo àwọn ènìyàn Ọlọ́run tí ń gbọ́ mi tó jẹ́ ọmọ Yorùbá gidi, ó máa tẹ́tí á sì gbọ́. Tinubu òun ló darí gbogbo ìlú yìí rú, òun ló bà ìlú yìí jẹ́, òun ló dorí ẹ̀ kodò. Ṣé whosoever tó bá wá ń pè mí tó ní pé kí n ti wọ́n yé sẹ́ńtà lórí ẹ̀ pé definitely I am mad, you are a mad person. I am replying you through this video. You are a mad person. Ní ohun tí ẹ mọ̀ tó bá ń ṣe pé ìkọ̀kọ̀ náà ni gbogbo yìí, lóhun tẹ́ ẹ mọ̀ pé Tinubu ló bà ìlú yìí jẹ́, òun ló ń Yorùbá tó lọ ta fún Fúlàní. Òun ló ta Yorùbá fún Fúlàní. Ẹ yẹ ká ti mú ọ̀rọ̀ Yíbò sẹ́gbẹ́ kan. Àwọn tó ta Yíbò fún Fúlàní àwọn náà mọ́ra wọn, ṣùgbọ́n ẹni tó ta ìran Yorùbá fún Fúlàní gangan òun ni Tinubu. Ọmọ àlè Yorùbá òun ni Tinubu. Tinubu kò ní nǹkan rere kan ẹ lọ kọ sílẹ̀ tó lè ṣe fún ìran Yorùbá, ẹ lọ kọ sílẹ̀ tó lè ṣe fún ìran Yorùbá bí kò pé kó máa jẹ oró. Mi ò mọ ohun tí Yorùbá ṣe fún Tinubu. Tinubu ò wá ní nǹkan rere kan tó fẹ́ ṣe fún Yorùbá bí kò pé kó máa gba oró lára ẹ̀yin Yorùbá. Tinubu ó fi rẹ̀ pé Ọlọ́run. Tinubu ń pè rẹ̀, àní àwọn kan tún sọ, wọ́n tún comment, ìmí tún pè mí, á kọ́ pè mí, á ní sórí Tinubu tó ń sọ̀rọ̀ ẹ̀yẹ òun ni bàbá yín. Èmi Tinubu ò mọ iye ọmọ tó bí ni. Báwo ni Tinubu ṣe máa jẹ́ bàbá wa? Ẹ̀yin Yorùbá ẹ̀ẹ́dẹ̀ dọ̀rọ̀ yìí kẹ́ dọ́. Ìmí á pè mí, á dọ́ ohun tó fẹ́ sọ nìyẹn o, má kàn dọ́. Tinubu tó ń sọ̀rọ̀ ẹ̀yẹn, ìwọ madman yẹn, Tinubu tó ń sọ̀rọ̀ ẹ̀yẹn òun ni bàbá yín pé àìmọye calls. It gets me annoyed. It gets me annoyed. You don't know. You are fighting with ghosts. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ mú tẹ́ ṣe. You people are fighting with ghosts. Ohun tó jẹ́ kẹ́ fight gangan ò tí ì mọ̀ sẹ́. Ohun tó jẹ́ kẹ́ kọ́kọ́ mú balẹ̀ òun ni Tinubu. If you are still waiting for 2023, you are making a big mistake. Ohun tó yẹ kẹ́ kọ́kọ́ mú balẹ̀ òun ni Tinubu. Olúwa ń fi ran ẹ̀wọ̀n wá. Tinubu òun ni number 1 person láti kọ́kọ́ mú balẹ̀. Tẹ́ ẹ bá ti mú balẹ̀ kò bí nǹkan kí ni olórí burúkú tó pèrè ẹ̀ lọ́ba Ìwó. Kí ni olórí burúkú tó pèrè ẹ̀ lọ́ba Ìwó fẹ́ sọ? Even gan Ọọ̀ni of Ifẹ̀ kò sóhun tó fẹ́ sọ mọ́. You are fighting with ghosts. Òjìjí lẹ́yìn Yorùbá lẹ́ ń bájà. Ohun tó jẹ́ kí ẹ kọ́kọ́ mú gangan ẹ ò tí ì mú. Òun ni Tinubu. Yẹ dọ́ mi. Tinubu, you can never be my father. And you will never be my father. There is nothing in the law of this country. Because pé kò sí òfin nílùú yìí náà. Síbẹ̀síbẹ̀ a sì mọ̀ pé ẹ̀kọ́ kọ̀ọ̀kan síbì kan tó ń pè ní òfin. There is nothing in the law of this country that tell you that you are my father. It is not possible. Mọ́ bàbá tó bí mi náà. Mi ò wá mọ̀ bí ọmọ àlè Yorùbá tó bá ń dọ́ mi. Bóyá òun ò mọ bàbá tó bí. Tinubu, you never have impact in my life. Èmi gan dẹ̀kẹ̀rẹ́ mi kì í jẹ́ kí olè apààyàn àwọn èèyàn burúkú even in my church bí n bá rí wọn mo máa ń lé wọn ni. Mi ó lójú ẹni tó lè sọ owó sínú àkáǹtì mi máa pè padà pé nbo ló ti wá. Báwo ló ṣe jẹ́? Ọ̀nà wo ló dàda? I will send that money back. Listen to me. I am not like under. Bí wọn bá tó wà lọ́wọ́ mi tó mi jẹ. Ẹ̀rọ ogun ṣe ń bò mí. Àníná jẹnẹrétọ̀ òun ni mo tàn. Jẹnẹrétọ̀ tí mo tún tàn gan mi ò gbọ́dọ̀ tàn fan. Tí n bá tàn fan ẹ ò ní gbọ́ mi dáadáa. Wave máa wà nínú fídíò yìí. Nínú ìlú tí wọ́n bí wa sí. There is no light
For more than 3 weeks, no light. We are running generator. And if I dare on the fan, you will not hear what I am saying, because there is going to be wave. That is why you saw me sweating. In this I have an AC, a split AC, but I cannot on it. Nínú ìlú tí wọ́n bí wa sí, ìlú tí a ní ráìtì nínú ẹ̀, ìlú tó jẹ́ pé bí ó bá jẹ́ pé UK ni mo wà ní, tí mo dẹ̀ jẹ́ ọmọ UK, mo mọ bí mo ṣe máa débi ọba. Wọ́n ti sorí ìlú yìí kodò, ẹ̀yin ọmọ Yorùbá. Ohun tí ó jẹ́ kẹ́ ẹ bá jà gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run rán mi jáde kí n wá bá yín sọ ní ọ̀sán yìí. Ẹ ò tí ì bàjà, ariwo lẹ ṣe ń pa. Ṣé pé mo sọ fún yín, I am not to anybody. Mi ò ṣe pátì ẹnikẹ́ni. Wòlíì lèmi, Olúwa ló rán èmi jáde. I am not a party to anybody. I am just an individual person. I am a prophet of God. Then Ọlọ́run wá so mí pọ̀ pẹ̀lú ìrìn àjò Yorùbá nation láti sọ̀rọ̀ jáde lórí ẹ̀. That is it. Tinubu òun ni ọ̀dàdá tí Yorùbá tó kọ́kọ́ ní láti kọ́kọ́ lọ treat fọ́kọ̀pù ẹ̀ kí n sọ fún yín. Tí ẹ ò bá treat fọ́kọ̀pù Tinubu, ewu ń bẹ nínú oko lóńgẹ́ o. Lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Gbogbo ohun ìjà 2020 ó ti 2022 to 2023 ti wà nílẹ̀. Gbogbo ohun tó bá máa gbà wọ́n ti ṣe sílẹ̀, ó ti wà nílẹ̀. Wọ́n tún rà kún báyìí gẹ́gẹ́ bí ìran tí Olúwa sọ fún wa. Gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà gbogbo ẹ ti wà nílẹ̀. Nígbà tẹ́ ẹ rí kankan ṣe fún Buhari, tóun náà bá padà wá dọ́gbọ́n tó lọ wọ bẹ́ẹ̀ ò lè rí nǹkan kan ṣe fún. Nítorí ẹ̀ ihun tó jẹ́ ká jà now òun ni kẹ́ jẹ́ ká mójútó. Òun ni Tinubu, olórí burúkú èèyàn, ẹni títí ẹ ti bàjẹ́, ẹni tí kò sí ìmí nínú ẹ̀, kò sí ìmí. There is no even single breath in that man's life. Arúgbó tí kò sí ọpọlọ lórí ẹ̀ mọ́, bí kò ṣe pé ọpọlọ ìkà kó pààyàn kó bàtà yéèyàn jẹ. Ẹ̀yin ẹ wo iye èèyàn tí wọ́n ti pàdánù. Ṣẹ́yìn ò mọ̀ wípé Olúwa tún fi ìran hàn wá débi wípé Yorùbá nation yìí gan-an. Ẹ bá wọn prayer point tí mo dé jáde ní ìjẹta, mo ní Olúwa mú Yorùbá nation kúrò nínú òkùnkùn tí wọ́n fi sí. Wọ́n tún gbé orúkọ yẹn lọ sí inú òkùnkùn pé kó má ṣeé ṣe. Àfi kẹ́ ẹ mójútó, àfi kí a ṣe kí ni ká mójútó ọ̀rọ̀ Tinubu. That is number one thing. Tá a bá ti mójútó ọ̀rọ̀ Tinubu, ewu ń bẹ nínú oko lóńgẹ́ fúnra ẹ̀ gan, ewu ni. A gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ Tinubu. Olúwa ń sọ, ó ń sọ kọyin. Ẹ gbọ́dọ̀ lọ mójútó, nítorí pé tá a bá ti mú ojútó ọ̀rọ̀ Tinubu, ewu ń bẹ nínú oko lóńgẹ́ fúnra ẹ̀ gan, ewu ni. Ó ti tà wá fún Fúlàní. Ẹ̀yin ẹ máa wo ni, ẹ jẹ́ ká jókòó ká máa gbọ́. Látijọ́ tí wọ́n ti ń pa èèyàn, kí ni bọ̀bọ́ yẹn sọ nípa ẹ̀? Látijọ́ tí wọ́n ti ń pa àwọn ìyá wa, látijọ́ tí wọ́n ti ń pa àwọn bàbá wa, látijọ́ tí wọ́n ti ń pa èèyàn, tí wọ́n ti ń kidnap, kí ló jáde? Ẹni tó fẹ́ ṣe olórí yín, ẹni tó lóun fẹ́ ṣe olórí yín fún 2023, ẹni tó lóun kẹ́ lè rí pé tó bá wọ ibẹ̀ pẹ́rẹ́, wàláì tó bá wọ ibẹ̀ pẹ́rẹ́, ẹ mọ̀ pé ó máa ya oró. Ìran wa kọ́ de Tinubu, ìran mọ́là ni. Ẹ̀yin Yorùbá ẹ tètè jẹ́ ká jíjí ọ̀tún. Àwa tá à ń sọ̀rọ̀ yìí ti rẹ́dì. Ẹ̀yin tó kù ní ẹ tètè mọ bẹ́ẹ̀ ṣe máa palẹ̀ mọ́. Ẹ jẹ́ ń sọ pé èèyàn kan ò lè jagun. Kò sí bẹ́ẹ̀ jí fẹ́ ṣe. Bàbá Sunday Igboho ń try effort ẹ̀ ṣùgbọ́n òun nìkan ò lè jagun. Koiki ń try effort ẹ̀ ṣùgbọ́n Koiki nìkan ò lè jagun. Dodo wa ni lálẹ́ parapọ̀ láti jagun. Ṣẹ́yìn ti wá rẹ́dí àti jagun yìí. Àwọn tẹ́ pé wọ́n ti lọ, wọ́n ti plan sílẹ̀ already. There is a plan on the ground. Plan ti dúró
gbogbo ogun tó fẹ́ máa fi tó lè fi clear anybody off ló wà nílẹ̀, tí wọ́n lè fi clear anybody off ló wà nílẹ̀. UN tẹ́ ẹ dẹ̀ dojúlé, UN òun náà ń gbowó lọ́wọ́ wọn. UN tẹ́lẹ̀ fẹ́ lọ fún ní referendum, ẹ fẹ́ lọ ṣe kiri kan, àwọn náà ń gbowó lọ́wọ́ wọn. UN náà ti jẹ́ dodo, wọn ò lè sọ dodo. Ṣé UN ò rí àbí ìyọ̀wò tó ń pè UN pé wọ́n jàjà, àwọn tó ń jàjàgbara fún àwọn ìlú tí ó kùn díẹ̀ káàtó fún ṣàlọ́ ń pè UN. Ṣé wọn ò rí pé wọ́n ń pa wá ni? Ẹ̀yin ò mọye fídíò tẹ́ ti sẹ́ndì sí wọn ni. Nígbà míì gan àìmọye fídíò tí mo máa fẹ́ gbé wọ CNN wọ́n máa blọ́ọ̀kì ẹ̀, wọ́n tún máa blọ́ọ̀kì mi nítorí pé wọ́n ń gba rìbá lọ́wọ́ ìjọba Nàìjíríà. Ẹ jẹ́ ká mọbi tó jẹ́ ká jà sí, àìmọbi tó jẹ́ ká jà sí tó jẹ́ pé ẹjọ́ àti ọ̀rọ̀ lẹ́ ń sọ lójoojúmọ́ yìí kò síbi tá à ń lọ o. Bẹ́ẹ̀ náà lolúwa ti sọ, pé mò ń tẹnumọ́, ó ní ìlú yìí máa pínsẹ̀, ìkíní ní ìkejì, Yorùbá máa yá kúrò nínú ìlú yìí, ìkejì nìyẹn, ìkẹta wọn ò di fi wá sílẹ̀ pẹ̀lú pé ká lọ pẹ̀lú àlàáfíà àfi tá a bá ja ogun. Kò sọ̀rọ̀ ń bẹ, ọ̀rọ̀ ogun ló wà nílẹ̀ yìí, if not ní ọ̀tá wa lè máa continue nínú ẹrú o. Kí la wá fẹ́ fi ja ogun? Báwo la ṣe fẹ́ ṣe? Níbo la ti fẹ́ bẹ̀rẹ̀? Òun gangan ló jẹ́ ká wá mójútó báyìí. Tá a bá ń gbèrò wípé kò ní sí voting ní 2023, kí ni nǹkan tá a ti ṣe kalẹ̀? Ṣẹ́yìn lérò pé UK, ìjọba UK ready láti support yín? Ìjọba UK ò ready láti support yín tó wà nílẹ̀ yìí. Àwọn ti gbowó lọ́wọ́ wọn, àtijọ́ tẹ́tí ní kí wọ́n lé Buhari wálé, látijọ́ tó ti lọ ṣó ti wálé. Ẹ ń tanra yín, ẹ ń ṣe kí ni? Ẹ ń tanra yín. Gbogbo àwọn tó jẹ́ kí wọ́n kí wa lẹ́yìn, gbogbo wọn ni wọ́n ti jẹ́ dodo tí wọn ò lè sòdodo. Afẹ́nifẹ́re tún jáde, ó láwọn support Tinubu. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé Tinubu ló bayé dodo àwọn ọmọ tó wà nílùú yìí jẹ́. Tinubu ló dorí àwọn èèyàn kodò nílùú yìí. Tinubu ló dorí ìlú yìí kodò. Tinubu ló bà dodo nǹkan tó wà nílùú yìí jẹ́ on all because ó fẹ́ ní owó, ó fẹ́ ní ọlá, ó fẹ́ ní òkìkí, ó fẹ́ jẹ́ kórúkọ ẹ̀ wà nínú àwọn tó ti jẹ pírẹsidẹ́ǹtì, ó fẹ́ jẹ́ bàbá ìsàlẹ̀ fún gbogbo èèyàn pátá. Nítorí ẹ̀ lẹ ṣe pé ń bàbá wo Tinubu, mo fi ayé àti ọ̀run búra rẹ̀ wò nìyí. Àfi tí Ọlọ́run ò bá sí mọ́, tí Ọlọ́run tó bá wọ orí ipò, tó bá wọ ipò yẹn, tó bá wọ ní 2023, mi ò ní sin Ọlọ́run yìí mọ́. Mo fi ayé àti ọ̀run búra rẹ̀. Tí mo gbàgbọ́ wípé Ọlọ́run tí mo mọ̀ kì í ṣe Ọlọ́run òkú, Ọlọ́run àyè ni. Ṣùgbọ́n tó bá wọ ibẹ̀, wàláì máa fi Ọlọ́run sílẹ̀, mi ò ní sìn mọ́, máa lọ sin nǹkan mi. Àbò ní íńtánẹ́ẹ̀tì la wà, máa fi Ọlọ́run sílẹ̀, mi ò ní sin Ọlọ́run yẹn mọ́, máa lọ sin nǹkan mi. Tó pé mo mọ̀ pé ìwọ Ọlọ́run ò sí nídìí àìṣòdodo. Àwọn tí wọ́n ń pera wọn kọ́ wọn fẹ́ rúùlù wa lórílẹ̀‐èdè, aláìṣòdodo ni wọ́n. Ìwọ ò dẹ̀ sí nídìí àìṣòdodo. Àwọn ènìyàn rẹ, àwọn ọmọ rẹ sì ké pè ọ́ wípé kó o gbà wá kúrò nínú oko ẹrú yìí. Ó ti tó gẹ́. A wà nínú ìlú àromi, a wà nínú ìlú kan àrépo, a wà nínú ìlú kan àríná, a dẹ̀ wà nínú ìlú yẹn, ìlú tí dodo nǹkan yẹn tó wà òkè. Èèyàn kan pè mí láti Philippines, ó ní lẹ́ni, ó ní kò sí nǹkan tí Philippines ní, ṣùgbọ́n ohun tí wọ́n maintain dodo nǹkan wọn, kò iná wà ń bẹ̀, dodo ẹ̀ wà ń bẹ̀. Ṣé wọ́n ní wọ́n ní nǹkan tá a ní ni? Philippines ò ní, ṣùgbọ́n ìyà ń jẹ wá. Ohun tá a ní àwọn ìlú mi ò ní, ohun tá a ní UK ò ní, ohun tá a ní Amẹ́ríkà ò ní, ìyà sì ń jẹ wá. Gani Adam, tẹ́ bá ní ẹ fẹ́ ṣe nǹkan, ẹ lọ mójútó. Àwa náà ti dúró. Tẹ́ bá ló yá àwa aṣọ ogun, ẹ lọ gbàgbé ẹ̀. Wòlíì tó bá náṣọ ogun kí n sọ fún yín, ó máa bógun lọ ni. Tẹ́ bá ló ti yá àdí aṣọ ogun wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ó ti rẹ́dì nìyẹn. Ó yá, òun ló dé yìí.
a máa gbé aṣọ ogun wọ̀. Bẹ́ẹ̀ ni a gbé aṣọ ogun wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ títí pé kí ni a ti fi ara wa lélẹ̀ pé Yorùbá nation tá à ń pè ní Odùduwà, ìlú Odùduwà yìí, wípé ó di dandan a máa realize tọ́lọ́run ò bá sọ mi ò ní tẹ̀lé. Ọlọ́run tó sọ òun ló jẹ́ kí n tẹ̀lé sẹ̀. Ọlọ́run tó sọ òun ló jẹ́ kí n involve nínú ẹ̀. Bí Olúwa ò bá sọ kí ni ènìyàn lè jẹ tẹ́lẹ̀ ẹkùn? Olúwa ló sọ tí mo fi ń tẹ̀lé. Ó yá kò sóhun tẹ́ fẹ́ ṣe. Olúwa ti wà nídìí ẹ̀. Olúwa ìwọ náà ni mo wá ń sọ fún báyìí níwájú gbogbo àwọn ọmọ Yorùbá gidi tí wọ́n ń gbọ́ fídíò yìí. Àní tí o bá allow Tinubu tó jẹ́ kó tó padà wọ ibi tó lòun fẹ́ wọ̀, mi ò ní sìn ẹ̀ mọ́. Mo fi ayé, mo fi ọ̀run búra rẹ̀. Ó ti jẹ wá níyàjú. A ti kó reason sílẹ̀, much reason for you to nullify Tinubu. Kó o pa nípa ẹ̀sìn, kó o pa nípa ìtìjú. Gbogbo àwọn tí wọ́n ń pè wá, tí wọ́n ń sọ wípé torí ìwèrè tó ń sọ̀rọ̀ yìí, Tinubu ni bàbá yín. A fẹ́ jẹ́ kí ojú kó tì wọ́n pé Tinubu ọwọ́ ẹ̀ ló wà. Ẹ̀mí Tinubu ọwọ́ ẹ̀ ló wà. Kó o sọ ẹ̀mí ẹ̀ di yẹpẹrẹ kọ́dún yìí tó parí. Kò jẹ́ kó lè yé gbogbo àwọn tó kù pé ìwọ ni Ọlọ́run. Kò jẹ́ kó yé gbogbo àwọn tó tún kù tí wọ́n wá gbogbo ayé mọ́yà, tí wọ́n fẹ́ rí gbogbo ayé, tí wọ́n fẹ́ mọ gbogbo ayé, tí wọ́n ń fi ìyà jẹ àwọn ènìyàn rẹ̀. Kò jẹ́ kí wọ́n mọ̀ pé ìwọ nìkan ni Ọlọ́run, ìwọ nìkan ni bàbá. Kò sí ẹni tí wọ́n ń pè ní bàbá. Àìmọye àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo ti correct. Stop calling people son of a prophet. Who is a son of a prophet? Who are you that will be calling them a daughter of the prophet, daughter of a prophet? No. Tó bá fẹ́ ṣe 419 tí àwọn wòlíì olórí burúkú tẹ̀rí yẹn, tó bá fẹ́ ṣe 419 fi ọlọ́mọ wa ní ọmọ wòlíì ni. Ta lọ́mọ wòlíì? Ọmọ Ọlọ́run ni gbogbo wa. A kì í ṣe ọmọ wòlíì, ó kì í ṣe ọmọ mi. Ọmọ Ọlọ́run ni gbogbo wa. Tí wọ́n bá fẹ́ jalè làwọn èèyàn máa ní àwọn ni bàbá wa. Ta ni? Èmi ò ń ṣe bàbá tèmi o. Ẹ jẹ́ ká mójútó ohun tó Olúwa rán mi, òun lèmi ń sọ. Wọ́n ti ní plan. Tinubu ló bayé yìí jẹ́. Tinubu ló bàrán Yorùbá jẹ́. Tinubu ló ta Yorùbá. Tinubu ló ta Yorùbá. Ẹ kó gbogbo reason tó wà nílẹ̀ yìí. Kẹ́yẹ́ máa bá afẹ́fẹ́ jà. Ohun tó jẹ́ ká bá jà ní kẹ́jẹ́ ká bá jà. Ta tí Tinubu bá go down, Olú Ìwòkè, Ọọ̀ni of Ifẹ̀ kẹ́ níbo ló ti fẹ́ sọ̀rọ̀? Gbogbo àwọn olórí burúkú tó ń sọ̀rọ̀ níbo ló ti fẹ́ sọ̀rọ̀? Irú agbára wo ni Tinubu ní? Irú agbára wo ló ní? Ṣágbára ìbọn ni? Ṣágbára ogun ni? Kò yé mi. I am still asking. Mo ṣì ń béèrè. Tó bá bá àwọn ohun tí mo dá yìí lónìí ni ó kéré, mo fi ayé àtọ̀run búra ẹ̀. Ṣèyí tó wá rán níṣẹ́, tá a bá rán yàn níṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ. Ẹ ronú dáadáa, ẹ bímọ. Ẹ ronú pé Ọlọ́run wà. Gbogbo ẹ̀yin tó rán níṣẹ́, àtẹ̀yìn àmì, àtẹ̀yìn ọlọ́pàá, àtẹ̀yìn navy, àwọn tí bẹ́yìn lọ́ fi ṣe guide. Tinubu ò lè jáde one on one. Bójógùn ló gbé dání, màá sógun ẹ̀dómi. Bó jẹ́ ìbọn ló gbé dání, màá sọ ìbọn ẹ̀dómi. Ṣùgbọ́n èyí tó fi ráǹdì ara wọn, ẹ̀yin ní ṣẹ́ẹ̀dì wọn. Tó pọ́ Ọlọ́run ò sí lẹ́yìn Tinubu, mi ò wá sọ o. Gbogbo àwọn babaláwo èṣù tó lọ ń consult kiri, àwọn èṣù, àwọn babaláwo tó ń consult kiri o. Àwọn gan náà wọn ò tó Ọlọ́run. Gbogbo wọn pátá they are going down for it. Ṣẹ́jọ́ ẹ̀yin ọmọ Yorùbá gidi, ohun tó jẹ́ ká mójútó ni ká mójútó. Ẹ̀rù yọ mí bà bí n bá rántí ọjọ́ àti rọ̀run. Akémi nìkan níjòkó, gbogbo ẹbí máa relé. Ẹ mójútó ohun tó jẹ́ ká mójútó. Tinubu gangan òun ni problem ìlú yìí. Òun ni problem Yorùbá. Tinubu ní kẹjẹ́ ká mójútó. Mo sì máa sọ tẹ́ ẹ̀ bá mójútó Tinubu tó jẹ́ problem yín, kẹ́ lọ mójútó nǹkan tó jẹ́ kẹ́ ẹ mójútó, irọ́ lẹ pa. Ní ohun tí referendum fẹ́ ṣe, nítorí àwọn tẹ́ fẹ́ lọ gbé fún wọn already yín. Gbogbo wọn ni wọ́n ti fún ní nǹkan. Gbogbo wọn ni wọ́n ti lọ síwájú wọn láti lọ purọ́ fún. Wọ́n dẹ̀ ti gbé nǹkan fún wọn. Èyìnbó ń gba bribe.
èyìnbó ló ń gba bribe jù láyé yìí. Wọ́n dẹ̀ máa ń gba bribe lọ́wọ́ ẹni tí kò mọ nǹkan kan ni ó tán. Wọn ò lè ṣe é bẹ̀ láàrin ara wọn, ṣùgbọ́n ìwọ tó yẹ pé òpè ní ẹ, ìwọ tó yẹ òye then wá gbówó wá, wọ́n máa gbà lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ náà ní UK, wọ́n gbà lọ́wọ́ ẹ neat, ti lọ kówó fún wọn, wọ́n ti ṣe dodo ẹ̀ fún. tí Yorùbá ti rẹ́ni tó kówó wá, èyìnbó máa admit ẹ ni. Ẹ jẹ́ ká mójútó ohun tó wà nílẹ̀ yìí. Ta ni Tinubu jẹ́ tó fi rẹ̀ ń pe Ọlọ́run? Ta ló jẹ́? Ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́, ẹ jẹ́ ká dìde. Ẹ̀yin babaláwo àgbáyé, ẹ jẹ́ ká dìde. Ẹ̀yin onílẹ̀, ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká dìde. Ẹ̀yin onílẹ̀, ẹ jẹ́ ká dìde. Ẹ̀yin ìyá mi o, èyí tẹ́ fi ń dá àwọn ọmọ lọ́mọ ní tẹ́ fi ń dá wọn para lójú oorun, àbí? Ẹ jẹ́ ká fi ṣiṣẹ́ yìí. Ẹ jẹ́ ká fi ṣiṣẹ́ yìí. Ẹ jẹ́ ká dìde. Ẹ̀yin arúgbó aṣọ tí kì í balẹ̀, níbo lẹ wà? Ẹ dìde. Gbogbo ẹ̀yin àfáà, ẹ jẹ́ ká dìde. À ń sọ nítorí ọjọ́ ọ̀la yín àtọjọ́ ọ̀la àwọn ọmọ yín. Yorùbá nation nìkan òun ló lè ṣe ká lè ní ìsinmi. Láìsí Yorùbá nation kò sí nǹkan tá a fẹ́ ṣe o. Láìsí kò sí ohun tá a fẹ́ ṣe o. Ọ̀dàdá òun ni kẹ́ jẹ́ ká face. Ẹ jẹ́ ká face ọ̀dàdá yìí. Ẹ jẹ́ ká dìde ká face ọ̀dàdá yìí. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, gbogbo èèyàn ọmọ Yorùbá gidi tó wà nílé lóko, kò sóhun tó ń dààmú wa. Gbogbo ẹjọ́ tó ń rò yìí ó tiẹ̀ ti sú mi. Ní bá jókòó màmá rò kí lè ẹjọ́ tó ń rò kiri. Tinubu òun ló ń dààmú Yorùbá. Ẹ ṣé gan ni. Ẹ fi fọ́nrán yìí ẹ fi ránṣẹ́ sí everywhere tó jẹ́ kí ẹ fi ránṣẹ́ sí, ẹ share kiri kí wọ́n lè mọ̀ ká lè prepare ara wa. Ẹ ṣé gan ni. Èmi tí tòótọ́ bàbá confirm.